alágbàfọ̀ kì í bínú omi òògùn dàbí débà mi gbówó wá kìsẹ̀ ọmọ kan kó wá bá ń robì wá. God have mercy upon us. Wáyà yìí ṣé àwọn ọmọ yẹn kí n tiẹ̀ ni àbẹ́ ìmọ̀ yìí kan. Rádaràda ẹ̀yin ọmọ yẹn kí yàn yìí ń bò lẹ kó dénú àbáyé tí wò mọ̀ yẹn kí ṣé àwọn bàbá yìí ò sọ fún ọ̀pọ̀ tí ìmọ̀ gbúrò mi èmi ìyálòde nínú àbá sáwà bá ń robì wá ń bẹ̀ wọ́n. Me Faruk ba Yorùbá o mama. Faruk bíi ti bò mo ní wá bá ń robì wá ń bẹ̀ wọ́n jẹ. Wọ́n ní àwọn bí wọ́n náà kí n bá ìwọ́ra obì wa. Wá bá ń robì wá sálẹ̀ ń bẹ̀ wọ́n. Ìwọ kò mọ èmi ta ni ọ́ akwai bandit falla-falla. Èmi ní àwọn ẹ̀gbọ́n bandit falla-falla. Akwai bandit falla-falla àwọn bọ̀dá náà bandit ni èmi yóò lọ kó bandit wá fún ìwọ. Ọlọ́mọdé á ṣe àgbákò bandit bíi ti wò ọ̀rẹ́ mi kò sí mo wá wò ó. Ìwà mọ̀ pé báwọn ni mọ̀ bínú. Akwai abinsi falla-falla nínú ilé oúnjẹ wà nílé a ní sẹ́tàjọ́ ṣe kọ́ ọ̀rẹ́ mi o. Abinci ne? Abinci ne. Akwai shinkafa da taliya? Akwai shinkafa da taliya. Ọ̀rẹ́ mi o. Ìyálóde àbí? Ìyálóde. Wọlé. Sẹ́ẹ̀rì nínú ìlú yìí ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìfojú yín hàn mọ́ bó.